Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ìyáre. Koni lè máa ti wá parí fún àlejò òwe tó tó lọ yẹ ìyáre. Àròyé báyìí ni wọ́n kí wọn nílé arọ́. Àròkọ bọ́dúndé báyìí ni tàwọn àgbẹ̀. Òyà òyà àbójúgoro ni wọ́n kó nídìrí. Lógun ọ̀fẹ́ báyìí ni wọ́n fi káwọn tó bá jẹ́ jagunjagun. Ìkí awo ó yàtọ̀ sí tọ̀gbẹ̀rì. Oníkálukú ṣe ń ṣe tiẹ̀ ó kúkú yàtọ̀ ọ̀tọ̀. Àkànbí àtúndé pẹ́rẹ́ bí ewé ìyeyè. Ẹ̀fún kan ò ní mọ́jọ́. Èdè kan ò ní di bàrà. Àkànbí gbogbo ọmọ Yorùbá nílé ni lóko lẹ́yìn odi. Ṣéjà ló kàn wá kù láàrin àwọn àgbààgbà. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ kílé ayé ó gùn. Àwọn ọmọ Ifẹ̀ wọ́n lọ́ni Ifẹ̀ lólórí gbogbo ọba Yorùbá. Àwọn ọmọ Ọ̀yọ́ àwọn náà ní Aláàfin Ọ̀yọ́. Òun lólórí lọ́balọ́ba. Ẹ̀gbà tó dànà láti bí ìjẹta làwọn èèyàn ti ń pè mí pé Mr. Wisdom ẹjọ́ ẹ bá wa sọ̀rọ̀ yìí. Èèyàn tó pè mí tó 5. Mo láyé wọn bó ti yẹ kí n láyé wọn. Nítorí àwọn ọ̀rọ̀ tó bá ti ní controversial nínú. Ayọ̀ ní ó ń gbè lẹ́yìn èèyàn kan ni, ó ń gbè lẹ́yìn èèyàn kan ni. Kí ni mo fẹ́ gbànú kí n gbè lẹ́yìn èèyàn kan? Àti wípé àwọn baba ńlá wa làwọn méjèèjì. Ọ̀ní Ifẹ̀ bàbá ni wọ́n jẹ́. Aláàfin Ọ̀yọ́ bàbá ni wọ́n jẹ́. Ilé ìmọ̀ràn tójú tí ń mọ́ wá nílé ọmọ Ṣòrókù ọmọ Bárájá owó rẹ̀ mọ́. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀ní. A kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Òrè. Kò ga kò bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ Òtólú. Béèyàn bá kí wọ́n nífẹ̀ẹ́ bí ọ̀bá bá búbú. Ẹ̀bọ̀ra ní bọ́rú wọn lásán lọ. Òkè ọ̀rá ń bẹ nífẹ̀ẹ́ Òtáyé. Níbi bàbá wa gbèrò ọ̀lẹ̀. Àbúntẹ́ni onífẹ̀ẹ́ Àgùrè. Ọmọọba tó nílẹ̀ dẹ́sí omi. Ọmọọba tó ní sẹ́sẹ́ fún. Sọ̀bọ̀rọ̀ bolílà nínú jẹ́. Ọmọ Ṣòrókù. Ọmọ Ajíbówó tí pẹlòmíràn lọ́lẹ̀. Ọmọ olówó ṣẹ̀báyé. Kówó sílẹ̀ ò tó kòde. Kó tó dàbí owó. Kó tó dàbí ọmọ. Ọmọ Ifẹ̀ Oòduà. Mo wá wò ó. Ṣé bàbá mi lọ́ba má bàjẹ́ ìwà? Babaláwo ló dáfá fún Ọ̀rànyàn. Ó ní bọ́pá bùṣe rìnrìn. Bọ́pá débilẹ̀ bá gbé yọ̀ ní kó tẹ̀dó sí. Ibi ilẹ̀ gbé yọ̀ wọ́n ló dàlẹ̀ bí Ọ̀yọ́. Ogun lọ́jà lọ́yọ̀ àkọ́kọ́. Ó tọ́yọ̀ àkọ́kọ́ ká. Ọ̀yọ́ ta wà lóde òní. Là ń pè lágọ̀ ọ̀já. Ọba ló tún tẹ̀ láyé àsìkò ọba. Ọ̀kàndó, Àkàndó, Adéhùn bí ọ̀sá kẹ́kẹ́, Adéhùn bí ọ̀fọ̀tùrẹ́. Òun ló bàbàjà tó ní pé ó gbọ́ ọmọ bọ̀ yọ̀bù. Èjì ọ̀bọ̀rọ̀ aládélẹ́yà Àkàndé. Òun lọ́ba jí bèbó ṣèlérí. Ọba jí ta kákólápó. Ọba tá a rí ta kọ́fà lọ́fà. Ọba tá a rí ta kápátá lórí apáta. Ìbẹ̀bẹ̀ lòrù lẹ́yìn àgbàrá. Ọ̀dọ̀fin Gàyè kò jẹ́ dúró lákàlú. Ọmọ ajá nílẹ̀ rẹ̀ gángan. Èjì ọ̀bọ̀rọ̀ aláàtìmọ̀ Ọ̀yọ́ ló ọkọ̀ jọba kó tó kọba tó wà lóyè. Ajíṣe bí Ọ̀yọ́ Lari ẹsẹ̀ bí rọ́ni dẹ́yìn. Ọ̀yọ́ lórí kárìkà sápá lórí kágbẹ́sẹ̀ tó yẹ̀yẹ̀. Títìrì méje ni wọ́n kọ́ ọmọ olúkú ewu. Ilá tiri, ilá kó, ikàn tiri, ikàn wẹ̀wẹ̀jẹ̀, ikọ̀ òkókó, ó tiri, ó pẹ́kú, ìwọ̀ tiri, ọ̀pẹja, ọkà bàbà, tiri tolóko, èjì ọ̀bọ̀rọ̀ ilé Ọ̀yọ́. Ó ní bọ́mọdé ọba gbọ́ àjẹun títìrì ni kò tiri. Mo wá kọ ọ̀rọ̀ kan sórí péjì mi lánàá. Ẹlòmíì ò bọ̀ sọ̀rọ̀ bí kóhun ní fún ọ lówó oúnjẹ àbí fún ọ lówó dátà. Àwọn tó bá mọ̀ mí oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta mo lè má ṣe program. Nítorí owó bẹ́ẹ̀ kọ́ ní pèsè ohun tí màá jẹ tí màá mu. I only come on here when necessary.
mi ò sì sínú kó bàjẹ́ rí. Mo wá kọ síbẹ̀ wípé kí ló dé tá à ń jà wípé ilé yóò dùn èyí. Supremacy kí ló dé tá à ń fẹ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì. Mo ní ohun tó kàn kù wá kọ́ yìí. Mo níjà yìí ti bẹ̀rẹ̀ látàn yìí. Regional system of government. Àti ìgbà yẹn lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. Láyé àwọn Awólọ́wọ̀ làwọn kankan ṣẹlẹ̀ ló dọ̀rọ̀ rú títí dòní. Kí ló ṣẹlẹ̀ láyé bàbá wa Adésọjí Adérẹ̀mí àti bàbá wa tó bí Aláàfin Ọ̀yọ́ tàná àtàwọn Bọ̀dé Thomas. A lot of people have a bit of knowledge and a little bit of wisdom. Bàbá wa rí ọ, wọ́n wá máa bọ́ sọ̀rọ̀ bíi pé mo wá ń wo oríṣiríṣi mo ní ṣe ẹ̀ka àtìkù tí mo sọ ní. Ẹlòmíì junúnú funúnú afọ́nufọ́ra ni kò mọ̀ kò sì tún fẹ́ kọ́. Prógrámù táwa ń ṣe àwa ń pa àwọn èèyàn ṣàkíyèsí a sì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. Nígbà táwọn òyìnbó dé tí wọ́n fẹ́ kọ létí tí ó ń jẹ́ Yorùbá. Wọ́n dí Ọ̀yọ́. Wọ́n dé Ifẹ̀. Wọ́n pe gbogbo àwọn ọba aládé. Ibi tọ́rọ̀ tí wọ́n wá rèé gbogbo wọn láwọn èṣe Yorùbá pọ̀yọ́ ni Yorùbá. Òótù Ifẹ̀ nífẹ̀ẹ́ jẹ́. Ọba wa lọ́wọ́ ẹ̀dọ́gbọ̀n ẹ̀jẹ̀ ààrẹ ilé ilé lábọ̀ òsìlè gbogbo ọba síbẹ̀ lẹ́kìtì ẹ̀jẹ̀ ààrẹ. Àwọn Ìjẹ̀bú wọ́n ní Ìjẹ̀bú rẹwà. Ìjẹ̀bú làwa a kì í ṣe Yorùbá. Gbogbo ọba síbẹ̀ ní bàrà pátápátá. Àwọn Ọ̀yọ́ ni wọ́n máa ń kì ní. Mo máa bá kí gbogbo èèyàn ní sẹ́kọ̀tì pátá. Òótù Ifẹ̀ Yorùbá ni wọ́n pè ní kóòtù òjíire. Àwọn Ìjẹ̀bú ní Ìjẹ̀bú rẹwà tá a bá ti ń jẹ́ Yorùbá orúkọ Ìjẹ̀bú ò ní àbí àbí orúkọ mọ́. Orí àwọn Ẹ̀gbádò ní Ẹ̀gbádò ní wá Àwórìlà. Àwórìlà Àwórìlà wa wọn kì í pa wá Yorùbá. Àtìgbà yẹn lọ̀rọ̀ yìí ti wọ́ wá bọ̀. Èmi ò jọ ìwọ ojú mi, ó bẹ̀rẹ̀ látòrí regional system of government. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ bloggers tí wọ́n ń gbọ́rọ̀ yìí dìde kíní kan ṣẹlẹ̀, kíní kan ṣẹlẹ̀, kíní kan ṣẹlẹ̀. Ẹ pa àwọn ìtàn kan tì. Àwọn ọba tá a ní lónìí, they are contented with their own. Supremacy mo nídìí. Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni Ifẹ̀ ìkan náà ni wọ́n. Àtòtílétọ̀ ni wọ́n. Ṣé jurisdiction ni wọ́n máa jà sí ni? They are well exposed. Kí la fẹ́ jà sí láàrin wọn? Tá a bá ní ká tẹ̀lẹ̀, kò sẹ́ni tó ń fi ààrẹ gbogbo oyè tó bá ti gbé ilẹ̀ Yorùbá lórí Aláàfin Ọ̀yọ́ ló fi ń jẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá. Nítorí lọ́dún táwọn òyìnbó dé tí wọ́n fẹ́ kó gbogbo wa jọ. Àwọn Ifẹ̀ ń jẹ́ kóòtù Ifẹ̀. Àwọn Ìjẹ̀bú ní Ìjẹ̀bú rẹwà. Àwọn ẹ̀ ṣe Yorùbá. Àwọn Ẹ̀gbádò làwọn òyìnbó wá wò pé orúkọ wo ló tẹ̀lẹ̀. Yorùbá lórúkọ tá a lè pe gbogbo yín because ìtàn yín fi papọ̀ pé gbogbo yín nífẹ̀ẹ́ lẹ ti kú o. Ló fi jẹ́ pé wọ́n pe Ọ̀yọ́ ní empire.
àmọ́ tá a bá ní ká wò ọ̀rọ̀ Ifẹ̀ nínú Ọ̀yọ́ ò ṣe é parun nítorí wípé ẹni ìwọ lọ Ọọ̀ni Ifẹ̀ ìwọ lọ ní Ifẹ̀ ẹdìyẹ márùn-ún ló tẹ erùpẹ̀ káàkiri nígbà tó mi gbòde àgbáyé jẹ́ ibi ilẹ̀ gbẹ́fẹ̀ ni wọ́n ń pè nífẹ̀ẹ́ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rí kíní àwọn ológbò nìyẹn ẹdìyẹ ló máa wà ń bẹ̀ nígbà tó jẹ́ tómi gbòde àgbáyé jẹ́ tó yẹ pé gbogbo ilẹ̀ ló jẹ́ kìkì omi ẹdìyẹ lẹ́sẹ̀ márùn-ún yẹn láyé Nóà ni wọ́n believe pé a ti wà. àwọn wo ló wá fà á lórí ọ̀rọ̀ yìí ni wọ́n lé bàbá wa Aláàfin Ọ̀yọ́ kẹta tó jẹ́ bàbá Adésọjí Adérẹ̀mí wọ́n wá fi jẹ olórí àwọn ọba nígbà náà ìjà yẹn l'Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí Báṣíjú Àjẹ́dà ló fi jẹ́ pé àwọn méjèèjì ò gírí táwọn méjì fi sílẹ̀ wọ̀ Ọ̀jájá ló dá ìfẹ́ yẹn padà ìtàkùn ọmọ ẹ̀ kí ló fà á tí wọ́n fi lé kábíyèsí yẹn kúrò láàfin Adéníran àwọn ni wọ́n jẹ́ bàbá Adéyẹmí ẹ lọ béèrè tán wọ́n lé kúrò láàfin ni the expelling àwọn Bọ̀dé Thomas ẹ̀sìn wá sọ́dọ̀ ìgbìnrin ọ̀tẹ̀ à ń pàkan nǹkan rú we are more civilized we have a long way to go. à ń pe olóṣèlú kan ní Akíntọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ ni à ń pe olóṣèlú kan ní Awólọ́wọ̀ Awólọ́wọ̀ came from the Ìjẹ̀bús nítorí àwọn Ìjẹ̀bú wọn kì í pera wọn ní Yorùbá oúnjẹ ibú la pèpèpè tó di Ìjẹ̀bú oúnjẹ ibùdó ọ wá rí ẹgbà tí Aláàfin Ọ̀yọ́ ó kí Mr. Peter Ọládélé ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ń bẹ lórí tó ń bẹ́ẹ̀ àti bàbá wa Adésọjí Adérẹ̀mí ẹ̀mí òjò ìwò òjù mí ó wà láàrin ara wọn láàrin lọ́balọ́ba síra wọn bàràbàrà ẹ̀ nítorí bàbá Adéníran kò sọ̀pọ́tì ẹgbẹ́ òṣèlú àwọn Awólọ́wọ̀ làwọn Bọ̀dé Thomas àtàwọn Awólọ́wọ̀ fi lé bàbá yẹn kúrò láàfin ni wọ́n fi bàbá Adésọjí Adérẹ̀mí jẹ olórí ní Western Union ni mo ní Western Union regional system kó tó di pa bọ́ sí democracy kí ló wá fà á bàbá Adéníran ó bìlífù pé àwọn Ìjẹ̀bús òun ò lè fi ọmọ Yorùbá lẹ̀ because Ògbómọ̀ṣọ́ belongs to the Yorubas nítorí ìgbà tí wọ́n fẹ́ kó wọn jọ àwọn kan pera wọn ní Ìjẹ̀bús àwọn kan pera wọn ní Àwórì àwọn kan pera wọn ní Ẹ̀gbádòs ẹ ṣe sá àwọn kan pera wọn ní Ẹ̀gbádòs Aláàfin Ọ̀yọ́ ló ní Yorùbá làwọn ní bàbá yẹn fi tẹ̀lé bàbá Ògbómọ̀ṣọ́ yìí Akíntọ́lá ó tẹ̀lé Akíntọ́lá ní orí bàràbàrà yẹn ni wọ́n yọ bàbá yẹn lé lórí ẹ béèrè tán
ló fi jẹ́ pé ńgbà tí Adéyẹmí débẹ̀, the struggle continue between him and Síjúadé. Ta wá làwọn ìjọba máa ń fún lówó, ẹni tí wọ́n kọrúkọ ẹ̀ sílẹ̀ wípé ó ní empire ni wọ́n fi pe Ọ̀yọ́ ní Ọ̀yọ́ empires. Tá a bá tó àwọn ìtàn kan wò, ẹni tí múlẹ̀ lọ́wọ́ lọ nífẹ̀ẹ́, because Ifẹ̀ believe they are Ifes, they are not Yorubas. Ló fi jẹ́ pé dáálẹ́tì wá yàtọ̀, dáálẹ́tì Ọ̀yọ́ ló jẹ́ Yorùbá tí gbogbo ayé ń sọ jù. Ọ̀yọ́ là ń sọ yìí. Àwọn Àwórì lédè tiwọn, Àwórìlà, Kíjẹ̀, Kíwà, Àwórìwà, èdè Àwórì nìyẹn. Ìjẹ̀bús have their own language. Ondo have their own language. Àmọ́ èyí tó spread jù, táráyé understand jù, òun ni Yorùbá Ọ̀yọ́ ni wọ́n fi sọ pé Yorùbá làwọn eléyìí. A ní Ondos, we have the Ikales, we have the Egbados, we have the Ìjẹ̀bús. Bàbá yẹn wá sọ̀pọ̀tì Akíntọ́lá, kò sọ̀pọ̀tì Awólọ́wọ̀. Àwọn Awólọ́wọ̀ àti Bọ̀dé Thomas ni wọ́n lé bàbá yẹn kó láàfin. Wọ́n lè lọ sí exile ni. Tó o bá mọ̀, lọ béèrè. Ayé ti rọrùn. Lọ béèrè pé what causes the fight between the then Alaafin Ọ̀yọ́ and Adésọjí Adérẹ̀mí? You will find it on Google. Gẹ́gẹ́ bí ọmọ ló fi dàbí pé gẹ́gẹ́ bí ọmọ àti kí lorúkọ bàbá wa lẹ́yìn bàbá wa Adéníran, bàbá wa Síjúadé. Síjúadé was on the throne. The struggle continued between Síjúadé and Adéyẹmí. Kó tó di pé wọ́n kúkú pín state, tá a ní Ọ̀yọ́ state, tá a ní Ọ̀ṣun state. Nítorí gbà yẹn, ta ni a fẹ́ fi jẹ supremacy olórí lọ́balọ́ba, ló fi jẹ́ pé paramount ruler ni Aláàfin Ọ̀yọ́ wà, paramount ruler náà ni Ọ̀ọ̀ni Ifẹ̀ wà. Ohun tó wá ṣẹlẹ̀ wá ni wípé tá a bá ní ká mọ̀ sọ àwọn ọ̀tàn yìí, àwọn ọ̀tàn kan wà tó yẹ pé béèyàn bá débi ìwòfò, àmọ́ ṣé jà ló wá kàn láàrin àwọn méjèèjì. Àwọn olóṣèlú ni wọ́n tọwọ́ bọ̀, ni wọ́n da gbogbo ẹ̀rú. Ló fi jẹ́ wípé gbogbo ẹni tí ó bá joyè, tí ó bá gbé Yorùbá land, Ọ̀yọ́ ni ó ti jẹ́. Orírun ni yo nífẹ̀ ni wọ́n fi ń pera wọn ní kóòtù. Kóòtù, when the land is being peaceful. Òtùbà, Òtù Ifẹ̀ làwọn ń jẹ́. They are not Yorubas. Ló fi jẹ́ pé nígbà tí bàbá Wasiu Ayinde tó fẹ́ jẹ Máyégún, wọ́n lọ jẹ Máyégún nífẹ̀. Wọ́n mọ̀ pé gbogbo oyè tó bá fẹ́ gbé Yorùbá land, Ọ̀yọ́ ló wà, nítorí gbogbo kíní yẹn ló ní certificate. Tíjọba fún wọn wípé okay, you are the one in charge of the Yorubas. You are the one in charge of the Ìjẹ̀bús. Aláké ni olórí àwọn Ẹ̀gbás. And we have the Egbados.
ló fi jẹ́ pé gbogbo oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lè rí. Kí Ọọ̀ni Ifẹ̀ lóun fẹ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò. Thank you Thomas. Èmi nìyẹn o. By the way, ó kù ọjọ́ mélòó 25th. Thank you. Lè rí. Àmọ́ àwọn méjèèjì kò sí nǹkan kan tí wọ́n fẹ́ gbà fúnra lọ́wọ́ ara wọn. Ohun tá a fi máa bọ̀wọ̀ Ifẹ̀ ni wípé that is the source. Nítorí Ifẹ̀ náà ni oníkálùkù ti migrate. Àmọ́ àwọn ọ̀tàn kan wà tá a bá ní ká túṣu dé lálẹ́ kòkò wọ́n mọ̀ ní sọmọ bíbí inú Oòduà ló ń jọ ni. Ló fi fà yí pé Ọ̀yọ́ ń jà fún supremacy. Ifẹ̀ náà ń jà sí pé gbogbo yín pátá ọ̀dọ̀ wa lẹ ti kú o. So what are we fighting for? Dẹ̀ lè yọ Ọ̀yọ́ kú o. Nítorí Ọ̀yọ́ ni custodian of culture tó mójútó gbogbo nǹkan tó wà ń bẹ̀. Ló fi jẹ́ pé gbogbo òòṣà pátá Ifẹ̀ ni wọ́n ti ń bá wa bọ gbogbo ẹ̀. Òòṣà kan náà ni wọ́n ń bọ lálẹ́ di Ọ̀yọ́ tí jẹ́ Ṣàngó. Olúkòso àyàrá náà kàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu ọkùnrin bùlà bí iná jò láàrù. Yes, Uncle Saheed, thank you. Àti Adé Àrè. Ló fi jẹ́ pé àwọn ọba kan wà tí wọ́n bá pàdé Ọọ̀ni Ifẹ̀. Ọkọ̀ àmúlé lọ́wọ́ ni wọ́n ó kí wọn. Àmọ́ àti enlight ìlú ti tóbi ilẹ̀ ti fẹ̀ kí là ń jà sí. Gbogbo ẹ̀yin tẹ́ Aláàfin Ọ̀yọ́ òun ló lórí ọba lọ́ba Ọọ̀ni Ifẹ̀ òun ló lórí lọ́ba olórí làwọn méjèèjì. Nítorí orísun ni tí ò ṣe gbàgbé. Àmọ́ Òòtù Ifẹ̀ ni wọ́n ń jẹ́ ń bẹ̀. Ẹni tó gbé stampu Yorùbá òun ni Aláàfin Ọ̀yọ́. Ká ní nígbà yẹn ìmọ̀ ṣọ̀kan àwọn ọba kan ò yọwọ́ wípé rárá a kì í ṣe Yorùbá. Wọ́n lè gbé significant adé yẹn lé Ifẹ̀ lórí wípé ókè o gbogbo wa pátá ẹ̀jẹ̀ a máa jẹ́ Yorùbá ká gbé authority yẹn fún Ọọ̀ni Ifẹ̀. Àmọ́ àwọn sọ pé àwọn òun ṣe Yorùbá Òòtù Ifẹ̀ làwọn. Àwọn Ìjẹ̀bú ní Ìjẹ̀bú làwọn. Àwọn Ẹ̀gbádò lẹ́gbàdò làwọn. Ọ̀yọ́ ló gba kíní yẹn mọ́ra pé we are Yorùbás. We are the Yoruba speakings. Àwọn bàbá Adésọjí Adérẹ̀mí rí bákọ̀ọ̀pù olóṣèlú gbà yẹn. Láti má jẹ́ kí bàbá Adéníran dà wọ́n lágbónú pẹ̀lú ọ̀rọ̀ Akíntọ́lá. All these things are what you can ask. I'm not siding Alaafin Ọ̀yọ́, neither siding Ooni Ife. Let's live in peace. Bí wọ́n bá pe Alaafin Ọ̀yọ́ bì kan, bí wọ́n bá pe Ooni Ife bì kan, ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra wọn. Olórí ládéládé làwọn méjèèjì. Custodian of culture ẹni tó ń bá wa mójútó àṣà àti ṣe Yorùbá, tó ń bá wa mójútó orírun, tó ń bá wa mójútó àwọn alálẹ̀ wa òun l'Ọọ̀ni Ifẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ọjọ́ ni wọ́n fi ń bọ̀ṣà kọ̀ọ̀kan níjọ́ tí wọ́n bá ṣe kíní ìmọ̀ ilẹ̀ Yorùbá lè ní problem. Òkè Ọ̀rà wọ́n bẹ́ẹ̀. Ifẹ̀ gangan ní ọba Olúfẹ̀ ní jẹ́.
So a lot of things. Mo fi Ọlọ́run búra. Wọ́n ẹnìkan sì pè mí ní asat after 7 lálẹ́ pé Mr. Wisdom ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ló lè yé wa. Mo ní àwọn ọ̀rọ̀ báyìí èmi ò fẹ́ dá sí. Àti ń dàgbà àti ń bímọ. Kọ́mọ mi wá dé orí Facebook kó ọmọ gbọ́ pé daddy someone say you are olórí burúkú ẹ mọ̀. Someone write your name. Àwọn kankan wà tó pọ́nyàn lé. Àwọn nǹkan tẹ́mi fẹ́ káwọn ọmọ mi máa rí ni wípé kí wọ́n dọjọ́ wájú kí wọ́n bí wọ́n ní nǹkan kan kó mọ̀ sọ fọ́rẹ̀ wípé let me go and check maybe my daddy have treated the topic once. Kó máa fi ẹ̀kọ́ bàbá rẹ̀ máa fi yangàn láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀. Èmi ò sí fún fracas. Ló fi jẹ́ pé program mi ní ìsìn bóyá once in a month or twice in a month. Mi ò monetize Facebook. Táwa ni mò ń gbowó ń bẹ̀. Ohun tọ́lọ́run ṣe fún mi, ó tó mi jẹ. Kọ́lọ́run má jẹ rádánwò tí fi mọ nù nǹkan tà. So, tẹ́ bá kọ̀ọ̀kan mi, a ní ẹwọ́ monetization. Máa wò pé sórí ẹ̀ dàrú ni. Ẹlòmíì kò tí ì kọjá ẹni tó yẹ kó pè ọ́ kí wọ́n gán bù lówó yóò comment báyìí, ó wo page ó ní èmi àti ẹ̀. Ń gbogbo láyé rẹ̀ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tèmi. Ló fi fà á ẹ̀yin olólùfẹ́ má bínú tẹ́ bá rí pé mi ò kí ń ṣe program mọ́. Kì í ṣe pé kò sọ̀rọ̀ tá a fẹ́ sọ. Àmọ́ òpònú pọ̀ ju ẹni tó ní làákàyè lọ. Bí mo yẹn sọ yìí nísìn, ó lè padà dọ̀la kó mọ ní comment kẹ́lẹ́ mi get out, you are talking rubbish. Ẹ mọ̀, ó wà insultive. Ohun tí mo ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni, bá ọba mọ̀ is for your own goods. If you don't know it, my knowledge is within me, then I will try to enlighten my kids. Why are we fighting? Àmọ́ gbogbo ọmọ Ifẹ̀ mọ́ ń dúró lórí ọ̀rọ̀ kan pé ọ̀ràn míyàn àbọ̀ràn yàn tó tẹ̀lú Ọ̀yọ́ dó Ifẹ̀ ló ti kú o. Ṣé béèyàn bá wá kú onílé dandan ni kó sọ pé ilé òun ò ṣe ilé òun mọ́ ni? Odò tó sun láti ibìkan tó gbàgbé orísun rẹ̀ ńkọ́ ṣó dà bẹ́ẹ̀. Ló fi jẹ́ wípé ọ̀rọ̀ yẹn dúró láàrin má gbè síwájú má gbè sẹ́yìn bó ló ṣe fẹ́ reconcile ọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí thank you Uncle Saheed ni anyway I'm from Ile-Ife but Oyo started this. We really don't need this at this moment. And we really have a thank you. Sherry, our custodian of culture kan wà. Tí wọ́n bá fi yẹ̀, ìran Yorùbá ti tán. Tí lapses bá fi lè wà nífẹ̀ẹ́ àtọ̀yọ́. Àwọn náà ni wọ́n promote cultural heritage wa. Awori will tell you, Awori la. Awori la. Mo gbegbe sari. Awori la. Ìjẹ̀bú will tell you. Ó lójú ọmọ Ifẹ̀ tó máa ní àìṣe Yorùbá Ifẹ̀ ni wá, ṣùgbọ́n ọ̀rọ̀ inú ilé lèmi ń sọ síta yìí. Ló fi jẹ́ pé Ògún fún mi nírè. Ibi Àwórì sí ni wọ́n ń pè láwórì. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Àwórì ibi odò máa ń sọ̀rọ̀ àǹdí wọn ó nítàn. Àmọ́ ànídìí ẹ̀. Tá a bá wò ó
ẹ lè rọ́bà Sókótó kó máa bọ́ba Kánò jà. Thank you. Ẹ lè rí. We have a long way to go. Ìkan parọ́pọ̀ wọ́n máa lé ńlá, ire èrùn wọ́n pawọ́pọ̀ wọ́n máa gìyàn. Àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Let's build a foundation that is unable to break. Oúnjẹ tó wà lẹ̀ ó tó pín o. There was a time Ọ̀ṣun State was under Ọ̀yọ́ State. Ìgbà tí gómìnà Ọ̀ṣun ti wà, a lè máa sọ wípé kí gómìnà Ọ̀ṣun kó máa gbé orí fún gómìnà Ọ̀yọ́. Àwọn méjèèjì ti expand. Let's live in harmony to live in peace. Ẹ̀yin ọba wa, ayé a máa tàyàn, wọ́n sì máa tìyàn. Ipò a máa tàyàn, a sì máa tìyàn. Ẹja wora wa bí pé mo ti débẹ̀ náà. Ìfẹ́ l'Elédùmarè fi dálé ayé. Àti Ọ̀tún Ifẹ̀ àtọ̀yọ́, ibì kan náà ni gbogbo wa ti wá. Òṣèlú àti ìtàn ló ń dà wá rú. Lẹ́nu bí mo ṣe sọ̀tàn yìí, mo gé àwọn kankan kúrò tó yẹ pé tí mo bá sọ ó lè bá ara Ọ̀yọ́ nú jẹ́, bí mo bá sọ ó lè bá ara Ifẹ̀ nú jẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ tó dá kèé jáde lẹ́nu ìbọn mọ́ wulẹ̀ sọ. Don't say it. Yes, Mr. Ṣẹ́gun ní all Yoruba needs one in unity. What we need now, all Yoruba need now is unity. Come in one. Àìnípọ̀ ejò ní jẹjò níyà. Tọ́ka bá síwájú. Tí sèbé tẹ̀lé. Tí àwọn ọba Yorùbá ṣe rí ọ̀rọ̀ Ààrẹ Almaroof. Mo ti sọ ní prógrámù kan bóyá bí 2 months ago. Tọ́rọ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn àti Ìyákẹsẹ̀ tàbí nǹkan. Ìfẹ́ àfẹ́jù ló fà á. Gbogbo nǹkan tí èèyàn bá ti wá nífẹ̀ẹ́ jù, èèyàn fẹ́ láfẹ̀pà. Béèyàn bá nífẹ̀ẹ́ kóòkì jù, yóò ní problem. Béèyàn bá nífẹ̀ẹ́ oúnjẹ jù, yóò ní problem. Béèyàn bá wá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tí ò mọ fi ẹjẹ́ wọn sí, yóò ní problem. Irú àwa yìí nìsín, Ọ̀yọ́ ni wá. Ọ̀yọ́ Ìgbòho. Okay, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí Ààrẹ Òpìtàn. Wọ́n gbé tọ́pìkì kan. Kí ló dé tí wọ́n fi ń jọba mẹ́ta nígbòho? Àwọn fẹ́ sọ̀tàn yẹn. Mo wá pe olóyè. Mo ní ẹ pé Ààrẹ Òpìtàn. Wọ́n gbọ́dọ̀ sọ̀tàn yẹn o. Ìgbòho is a town. Lórí ọ̀rọ̀ mátà, ẹ fẹ́ sọ̀rọ̀ Alépàtà, ẹ fẹ́ sọ̀rọ̀ Oníbodè, ẹ fẹ́ sọ̀rọ̀ Onígbòho. Láàárọ̀ ọ̀la, ìlú mi ni wọ́n lè kóbọn jáde tí wọ́n mọ̀ para wọn láàárọ̀ ọ̀la. Pé èèyàn kan ní ọ̀nà Oníbodè ó ṣe ọba Ìgbòho. Agbára máa ń gùn wọn ni. Ó gbọ́dọ̀ sọ̀tàn yẹn o. Gbogbo wọn ni wọ́n sì rí ọ̀rọ̀ tí wọ́n fi dọba. Gbogbo wọn ni wọ́n rí ẹ̀rí. Ọ̀nà Oníbodè ó rọ̀rọ̀ sọ. Alépàtà Aláàfin Ọ̀yọ́ ló ní ó yá dúró ń bì. Òun náà rọ̀rọ̀ sọ. Onígbòho náà rí tàpá. Tàwa la fẹ́ bú láláṣejù. Àfi let them live in peace and harmony.
We need peace. We need harmony. We need friendship. Ṣẹ́rí kíní kan ló lórí ọba. Ẹ já stop ẹ̀. Mo ṣe skit kan ní 4 years ago. Mo ní gbogbo àwọn ọba wa. Wọn ò tú ọba. Because they are regulated on the local government chairman. That is why we have commissioner for chieftaincy title. Tí gómìnà kan bá jẹ, tí ó bá like ọba tó fi síbẹ̀, òun àti chairman local government yẹn wọ́n yọ ọba yẹn. Ẹ̀rí Sanusi Lamido wọ́n yọ dànù àbí wọ́n yọ dànù. Wọ́n yọ kò sọ́ba tí local government chairman ò lè yọ. Because wọ́n deregulate wọn. Wọ́n wá gbé wọn under public officers. Wọ́n wá fi wọ́n sí custodian of culture. Ẹni tó mójútó àṣà àti ṣe. Ni wọ́n fi máa ń fún wọn ní ìwé kan báyìí tí wọ́n fi ya fọ́tò. Wọ́n pè ní certificate of office. Ló fi jẹ́ pé ọba tí ò bá ti gba certificate of office kò tí ì dọba. Ọba tí wọn bá ti recognize tí governor ti mọ fún certificate of office under baálẹ̀ ló wà. Baálẹ̀ ló sì wà. Ọba wo ló wá jẹ́ ọba? Wọ́n wá lọ kọ́ àwọn ọba wa under Commonwealth. Ta ló lórí Commonwealth? Queen Elizabeth ni ó kú tọmọ ẹ̀ náà tún tẹ́wọ́ gbà. Gbogbo ọba tó ń jẹ l'Áfíríkà pátá under Commonwealth náà wà. Under Queen Elizabeth ni gbogbo wọn wà. Ló fi jẹ́ pé tí ọmọ, that is why we call them the bloodlines. Tí Charles bá tún dàgbà tó kú tán, àwọn gbọ́n. Prime Minister tí ó bá jẹ ní British, àwa máa gbàṣẹ́ nú ilé ni. Lọ́dọ̀ King Charles. Gbogbo àṣẹ táwọn parliament bá pa, ó dìgbà tí Charles bá sign. Ṣé gbogbo àṣẹ táwọn local government ń pa, ṣé wọ́n wá ń gbàṣẹ lọ́dọ̀ àwọn ọba wa? Lọ́jọ́ tí àṣà ti parun, lọ́jọ́ tá a ti nàgà mú tradition àti culture ní culture, we are under the slavery of civilization. Let me take it that way. Gbogbo ọjọ́ tó o bá ti ń tẹ̀lé àṣà àti ṣe oníṣe, ẹrú rẹ̀ ló máa jẹ́. That is why. Thank you, sir. That is why I don't like talking. I know more than I say. Ẹlòmíì máa la Koni. Àkọ́kọ́. Ṣùgbọ́n at times, I go orí Facebook, orí social media, they won't understand. Ṣé mọ̀ wípé ṣé rí àwọn fóònù tá à ń gbé lọ́wọ́ yìí? Ẹ jẹ́ á pè ní ẹlẹ́rìí ìpín tó máa ń tú kọ̀kọ̀. A pè kíní kan ní website.
àwọn òyìnbó mọ̀ pé owó aláǹtakùn tàyíràn yìí ó máa gbé ẹ lọ síbòmí ni wọ́n fi pè ní web ló fi jẹ́ pé tó o bá rí kíní wẹ́bsáìtì á ní rogodo báyìí wọ́n wá ṣe okùn sínú ẹ̀ báyìí webs owó aláǹtakùn ni wọ́n ń pè webs ó máa gbé ẹ you can go to website Google to ask. If you can't travel, go to the elderly people and ask questions. You can take your phone and make your research and find it. Ask who are the bloodlines. Èyí táwọn ń jà sọ́ba ìdílé kan ló kàn. Ó rí àwọn èyìnbó ti regulate wọn lè jà sọ́ba Ifá kò ní mọ́ba. They have the bloodlines. Wọ́n ti mẹ́ni tó kàn lẹ́yìn Charles. Àwa dèdèrè la máa ń dánwò mí. Dèdèrè. Àwa fi ẹni tó wà ní UK, àwa fi ṣe olórí àwọn Commonwealth. Alaafin Ọ̀yọ́ is under Charles. Ooni is under Charles. All the kings are under him, under Commonwealth. Do you know Queen Elizabeth before he died, he controlled 9 countries? Tell me, we are just controlling a vicinity towns and villages. We are fighting among ourselves. Ta ló kọ́kọ́ dádé Ọbàtálá ló kọ́kọ́ dádé adé ṣẹ́fun ló fi jẹ́ wípé Ọ̀ọ̀ni Ifẹ̀ ò ní jìnnà sọ́bàtálá ló fi jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣe ọdún Abíàrè funfun adé funfun àwọn ọlọ́bàtálá ni wọ́n ṣíwájú nítorí Ọbàtálá ló kọ́kọ́ dádé ṣáwọn Queen Elizabeth ló kọ́kọ́ dádé. Àmọ́ wọ́n gba tọ̀dọ̀ wa lọ́wọ́ wa before the arrival of the colonists. They know we are very sensitive. That is why a lot of things are be bastardized. A lot of things are be bastardized. And people don't want to listen. Yorùbá àbàjẹ́ bọ́ bá rí ọlọ́mọdé tó bá ń sọ nǹkan tó yẹ kágbàlagbà mọ́ wọn ni ọ̀dọ́mọjọ́ wo ni ìbànújẹ́ lọ́jọ́ orí ìmọ̀ rẹ̀ la fẹ́ wọ́n ní àgbàlagbà àtọmọdé tó nímọ̀ ìkan náà ni wọ́n ìmọ̀ là ń bọ́ sọ àsọ̀rọ̀ ọjọ́ orí bì. Mo rí kọ́mẹ́ǹtì kan náà èèyàn kan sọ, do you know anything about the history? Even Igboho, your brother, cannot say anything more. Òpònú lélẹ́yìí. Bọ́lọ́yè Ìgbòho ṣe jẹ́ ẹ̀gbọ́n mi yẹn, àìmọye nǹkan mi ò ní ṣìnà. Ń gbọ́, kí ni nǹkan báyìí? Bá ṣe wádìí lórí ìjọ, Ọ̀kadà ọmọ ẹkùn. Ó mọ̀ pé mo mọ̀. Orí mídíà mo ti ń sọ yìí. Àìmọye ẹlòmíì tó bá ń ṣe kinní kan lórí mídíà nínú àwọn tó ń ṣe Yorùbá nation, aláyé ni ó mọ kinní yẹn pé ṣínà kó bí náà. Ó máa sọ fún ẹ. Mi ò fẹ́ dárúkọ. Ilẹ̀ Yorùbá a kì í fẹ́ jẹ́ kí nǹkan mi ò explore. Bọ́mọdé bá mọ̀ nǹkan kan tó wádìí débẹ̀ ẹbí pé kí ni nǹkan báyìí. Ẹ béèrè bàbá tó bí Aláàfin Ọ̀yọ́ tàná Adéyẹmí ẹbí wọn bó wọn ṣe lórí oyè wọn jẹ́ ló tán. Kí ló dá Bọ̀dé Thomas àwọn lọ́wọ́ pọ̀ àti béèrè àti láwọn bàbá tó ti wọ 70-80 ìgbà tí ẹnìyẹn bí mi léèrè ọ̀rọ̀ yẹn tí mo ṣàlàyé fún ó ní tẹ́ ẹ bá sọ láwọn èèyàn ní gbọ́ ó ní tá bá tẹ̀ rí bí bàbá 80-90 tó bá sọ ayé àtẹ̀ tún fún regard mo ní fílẹ̀. I've never set my eyes to see Alaafin Ọ̀yọ́. I've never set my eyes to see Ooni Ifẹ̀. Mi ò yọjú kiri.
ohun tí mo bá fẹ́ mọ̀ ni mo máa ń wá. Seek for knowledge. Ẹ má wá jẹ́ ajá. Ohun tó wà nílẹ̀ tó pín. Do you know Queen Elizabeth doesn't take passport nor collect visa to any country? Àwọn ọba wa bọ́ fẹ́ lọ Kútọ̀nù mẹ́wọ́n gba passport. Kí wá la wá ń jà sí? Jàrí gé ni ohun tí wọ́n ń pè ní authority. Kí ló ń pè ní ìjọba? The circle of the kings. Lápèpèpè tó di ìjọba ni wọ́n fi sọ pé ìjọba amúnilóògùn àwùjọ àwọn ọba ni wọ́n ń sọ. Oh God. Nígbà táwọn colonists dé, wọ́n ní gbogbo ohun tá a bá fẹ́ ṣe àfi ká lọ rí àwọn ọba yìí ká sọ ohun tá a fẹ́. We are going to the tí gbogbo ọba bá fẹ́ kò ní wá ní à ń lọ ìjọ àwọn ọba, à ń lọ àwùjọ àwọn ọba, àwùjọ àwọn ọba ló di government. What is the meaning of government and pronunciation with ìjọba? Government. Aláṣẹ lórí ló yẹ kán mọ̀ pé kò yẹ kó jẹ́ ìjọba. Government. We are governing you. Aláṣẹ. Káwa ní ilé àṣẹ ìbílẹ̀, ilé àṣẹ kó lọ la fi ń pè ní ìjọ àwọn ọba ni wọ́n fi ń pè ní ìjọba amúnimóògùn because the circle of the kings where the authorities stand. Àwa náà ń lò lọ́nu. Tó bá àwa náà kú ọmọ ẹ̀. Ẹjẹ́ àgbàgbé kinní kan ó kò lọ́yọ̀ọ́, kinní kan Ọọ̀ni Ifẹ̀ kìí ṣọmọ bíbí inú Odùduwà. Ẹ gbàgbé àwọn ọ̀tàn òfò yẹn. Tí ará Ọ̀yọ́ bá fẹ́ wí kí ni oyè Ọọ̀ni, wọ́n á ní kò ṣọmọ Odùduwà. Tí ará Ifẹ̀ bá fẹ́ wí kí ni Ọ̀yọ́, wọ́n á ní Ifẹ̀ ni wọ́n ti kú. Fúnra yín náà lè tú àṣírí ara yín tí wọ́n fi ń fún yín canva. Ẹ̀yin náà lè ń sọ àṣírí yín fáyé pé ọmọ bíbí inú Oòduà kọ́ ni Ọọ̀ni. Ẹ̀yin náà lè ń tú àṣírí ara yín pé Ifẹ̀ yẹn ò tó bẹ́ẹ̀ ṣe Ọ̀yọ́ ò tó bẹ́ẹ̀ ṣe pé empire báwo. Ṣé bí Ifẹ̀ náà wọ́n ti kú o. Ohun abá fi pamọ́ ní níyì. Ọ̀pọ̀lọpọ̀ ń dán wèrè wò láti bí ọ̀sẹ̀ kan lẹ̀ yìí. Ṣé tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ gan kò mọ̀ tán lú ẹ̀, ìtagbólé rẹ̀ kò mọ̀, òun náà wà tán náà yóò sì máa sọ̀rọ̀ lórí Facebook, ẹ sì mọ̀ ní ó mọ̀ ní views. Ẹni tí ò dá làákàyè ara rẹ̀ ní. Tó yẹ pé ìwọ tó ń gbọ̀ngàn ó mọ̀ pé àṣẹ ní sọ kò dá làákàyè ní. Adẹ̀mọ̀ fi làákàyè ṣeré. Seek for knowledge. Mo fi Ọlọ́run búra tí òun bá ń ṣe àwọn tó pè mí, I won't treat any topic concerning Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ifẹ̀. Àwọn ni wọ́n yó ní só ń pàdé só. Mo ti fira mi sáwọn àyè ọ̀wọ̀ kan pé n tó bá kàn mí ni mo fẹ́ máa rán. Àfi tí mo bá nínú àwọn fans mi tó máa ń pè mí tẹ́lẹ̀ tó ní Mr. Ejo ẹ bá wa sọ̀rọ̀ lórí kíní. I won't say anything concerning anything. I will just only write an article. If you are pleased with it, good. If you are not pleased with it, don't count me as blogger. I enlighten and educate people. Blogger ò já mẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ gidi. Yorùbá ní iṣu pákúrẹ́ ni já mẹ́ni tó gúnyán tó ó tọ́ láyé mọ́. Èlùbọ́ láfún ọjà màmàlà gidi. Dìgbòlúgí ni ọjà máa já tó ó tọ́ mọ́ láyé lómi ló fi kan mi. Abínú ẹni ọjà mẹ́yàn rẹ̀. Omi ọ̀sà ọjà tètè mọ̀ pé òun tó pọ̀ ju tó ń lọ lómi òkun toró òun là á kọ́ kàn. Ọmọ àlè èèyàn ọjà tètè mọ̀ pé ní tó gbádùn ju ta wọn lọ lọmọ ọkọ ní fi dùn ni.
ìran blọ́gà ò já mọ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n mọ́ ní wọ́n fi ń kó ara pọ̀ náà pé blọ́gà náà ní gbogbo wa bí a ń gbóde pé ọtúndé bó ti ṣe ń dé. We are quite different. So ẹ̀bẹ̀ ni màá bẹ̀ gbogbo ọmọ Ọ̀yọ́ wọ́n sì láǹfààní wọ́n bẹ̀ Ọ̀ọ̀ni ìrìṣà ẹ má sọ òkúta sáàrin wọn ẹ má dàrin wọn rú báwọn méjèèjì bá kó gbogbo ọba sòdí tí wọ́n ló yá full force ni we can demand for whatsoever we want. We are millions. Yoruba ethnicity are one of the powerful ethnicity in all of Southwest. Not only Southwest, in Africa. We liberated, expanded to the borders. We travel far and near. We have Oyotunji in US. They are typical Yoruba indigene. We have a lot of Yorubas in Cuba, Brazil, claiming they are bona fide Yorubas. Why are we splitting ourselves for supremacy? Why splitting ourselves? Why fighting ourselves? Every champion think ahead of the future, not the present tense. Think about the future. Don't think about today. Summer Sunday, we're all going to die. What are we going to leave that our children are going to inherit as our own cultural heritage and the love in us? Ìfẹ́ wo ló wà láàrin wa? Àwa náà la mọ̀ fẹ́nu jára wọ ara wa káàkiri. Yorùbá. Yorùbá. Ẹ gbọ́ ọ̀rọ̀ Láríwájú Adépọ̀jù. Bàbá ní bí mo bá rántí pé Yorùbá ni mí, inú mi á bàjẹ́. Yorùbá ní mo ń sọ ẹni à ń kìdí ẹni tí kíni. Yorùbá ní sọ̀rọ̀ àná di bá mi ìkojú mọ́ tó mọ́. Àkànbí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a jọ láǹfààní tá a jọ ṣètò talẹ́ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ má bínú wípé Àkànbí ó di làrí bí ọ̀rọ̀ bàtà. Àmọ́ àwọn nǹkan ṣe sí Alájà Sherifat Ọlátúnjí, bàbá mi Peter Ọládélé láti US làwọn tí ń wò mí. Àwọn àti ẹ̀ máa pè mí pé kí ló dé tẹ̀ ṣe program, kí ló dé, you have to do program, enlighten us. But inú dídùn ni mo rí yá wá bí mo bá ṣe program tí mò ń rí àwọn máa wò pé wọ́n àdúrà mélòó ni a ti ṣe tí ń gbà téèyàn kó mọ gbé mi ṣépè. Kì í ṣe nǹkan tí mò ń gbowó lórí ẹ̀. Ilẹ̀ ni mò ń tà ni mò ń rà. Níwọ̀nba tèmi mò ń jẹ mò ń mu. Mò ń ná mò ń lò. Mò ń ṣe fáàrí mò ń ṣe gbajúmọ̀. Bí mo bá talẹ̀ kan, owó tí wọ́n rí ń bẹ̀ ju owó tí mo fẹ́ pa lórí Facebook lọ. Lẹ́yìn àwọn aláàánú tí wọ́n bá pè mí pé Mr. Wisdom, I send something to you. No one can say I've ever called him or her to demand for anything. I'm contented with the little I have. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń fẹ́ mi, fẹ́ ṣùgbọ́n mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí ọ̀rọ̀ tá a ṣàlàyé yìí, èyí tó bá láǹfààní tó bá dùn yín bẹ̀, ẹ dákun, èèyàn ní máa wẹ̀, èèyàn ní máa rìn kórí ọmọ mi. Àmọ́ òkodo ọ̀rọ̀ ni mo ṣàlàyé yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mo lọ bá mi subscribe sórí YouTube channel mi Mr. Wisdom TV. Mr. Wisdom TV. Ẹ mọ̀ bá àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ kọ́yàn lẹ́kọ̀ọ́ àti làákàyè. Ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin màmá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò. Àwáyè
bó ṣe ká mú ọjọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ àbọ́jọ́ méjì láàrin ọ̀sẹ̀ tá a mọ̀ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ òun àti làákàyè ẹ má bínú ẹgbàá bá ṣe rí lálẹ́ yìí ó dàbọ̀ sá ó dàbọ̀ mà ó dàbọ̀ ẹ̀yẹ ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yẹ àbúrò.